Hello, ẹ̀yin èèyàn mi. A kú bọ́jọ́ ṣe rí o. A kú òwúrọ̀ o. A kú àsán, a kú alẹ́ o, a kú níbikíbi ta bá wà. Gbogbo anytime ta bá wà níbẹ̀ yẹn, a kú gbogbo ẹ̀. Ẹ ṣé o. Ìròyìn mí tí mo gbé dé láàárọ̀ yìí ní wákàtí àti ọ̀wọ̀ yìí ni pé a kú oríire àná. Ta fi bá Naomi yọ̀ pé ó kú oríire àná o. A ní rírú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ victory ló máa ṣẹlẹ̀. Ó máa victory láyé. Ó máa ní ìgbéga. Ó máa ní oríire òní wọ́n nílé olúkálùkù wa. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún oríire tí Naomi ní ti àná yẹn. Olúwa ṣeun. Ẹ rí pé ojú ti tọ̀tá. Wọ́n fẹ́ kí àràbà wó but àràbà ò wó mọ́ ojú tọ̀tá. Wọ́n ní Mariam, wọ́n ló yìí wà ní prison látàná. Wọ́n ní wọ́n kàn gbé lọ lánàá yẹn ni. Wọ́n gbé lọ lánàá. Fẹ́ lọ tí wọ́n ní ó máa wọnú ó lọ prison. Ìbò sọ pé Naomi fẹ́ lọ sí detention. Naomi fẹ́ lọ sí prison. Pé Naomi ò lè bá òun wá du ààfin mọ́. Òun àti Naomi ń sìn. Òun àti Naomi ń sìn. Ta ló wà ní prison sìn? Olúwa ṣeun. Gẹ́gẹ́ bí a ṣe sọ lánàá. Àwọn èèyàn sọ fún wọn ní inú Naomi dùn gan-an. Ó ń sọ wípé kán bá òun dúpẹ́. Wọ́n ní lọ́yà Naomi, ó ṣe gudugudu méje, ó ṣe yàyà mẹ́fà. Wọ́n ní pẹ̀lú bí ó ṣe bribe yẹn Mariam. Pé àníṣe kí Naomi má win ní case yẹn. Pé irú àná yẹn pé òun expect pé kí wọ́n handcuff Naomi lọ sínú prison. Kí inú wọn dùn. Wọ́n ní báwo ayọ̀ lady yìí ti pọ̀ tó lánàá. Pé ayọ̀ yẹn pọ̀ jù ìyẹn Naomi. Wọ́n ní wọ́n ṣe ru Mariam lọ nìyẹn. Wọ́n lọ tì mọ́lé. Wọ́n ní ṣe ni Mariam ojú gbà tí ara ẹ̀ gbọ̀n rìrìrìrìrì lánàá. Nígbà tó ń sọ̀rọ̀ tí lọ́yà sọ̀rọ̀ tó kàn ní yes pé Oríyọmí Hamzat, Queen Naomi àti principal pé wọ́n ti free. Ẹni tó jẹ̀bi ẹ̀sùn sì ni Mariam. Wọ́n ní court. Wọ́n ní Mariam sunkún ara ẹ̀ gbọ̀n wìrìwìrìrìrì. Wọ́n ní kì í ṣe kékeré o. Wọ́n nígbà tí Naomi dé court tó dé ààfin lánàá straight tó lọ yọ̀ fún kábíyèsí. Wọ́n ti lọ ti Mariam wọnú prison o. Wọ́n ní kábíyèsí ò lè believe ara rẹ̀ pé in fact àṣírí tú ojú ọlọ̀tẹ̀, ojú ẹ̀ ti bó. Àwọn èèyàn ti ẹ̀ sọ pé àwọn èèyàn sọ nínú íńtánẹ́ẹ̀tì pé Naomi má ṣe charity mọ́. Má ṣe irú ẹ̀, má ṣe charity mọ́. Tó bá fẹ́ fún àwọn èèyàn lówó, fún wọn lówó. Má tiẹ̀ sọ wípé o fẹ́ máa bá èèyàn máa ṣe charity again. Fún àwọn èèyàn ní owó kán máa lọ. Máa fún àwọn èèyàn lówó kán máa lọ. But má ṣe charity mọ́. Wọ́n ní t'Ọlọ́run ti kó ẹ yọ yìí. Pé a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé a mọ nǹkan t'Ọlọ́run fi ṣe. Pé kó má ṣe opinion àwọn èèyàn ni wọ́n sọ pé kó má ṣe.
kó stop charity ṣe. Èmi náà support. Máa fún wọn lówó torí Ọlọ́run ti kó ẹ yọ. Ẹni tọ́lọ́run ti kó yọ, ó mọ nǹkan tọ́lọ́run fi ṣe. Má ṣe charity mọ́ o. Èmi náà support o. Ó máa wá, wá ṣe rere bẹ̀tẹ̀, má ṣe charity mọ́. Má ṣe irú ẹ̀ mọ́. Má ṣe irú ẹ̀ mọ́. Ọlọ́run ti kó ẹ yọ. Lọ máa fẹ́ ọkọ ẹ o. Àwọn èèyàn sọ wípé Naomi lọ fẹ́ ọkọ ẹ o, lọ fẹ́ ọkọ ẹ o. Lọ fẹ́ ọkọ ẹ o kí ìyanu kó lè ṣe tó wọ̀ máa ṣẹlẹ̀ nínú ayé ẹ. Torí kábíyèsí ṣe gudugudu méje yàyà mẹ́fà. Wọ́n ní gómìnà wa Ṣèyí Mákindé, òun náà ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ó lóun dúpẹ́. Àwọn èèyàn wọ́n dúpẹ́ báyìí dúpẹ́ o. Àwọn èèyàn bá Naomi dúpẹ́ lánàá yìí. Orí everybody wú. Orí wa wú. Inú wa dùn, ayọ̀ wa kún. A tún kí ẹ lẹ́ẹ̀kan sí Naomi pé o kú oríire àná o. A ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Lọ sínú ọlá ńlá ẹ, kó máa yọ̀ tọ̀ mí, kó máa dúpẹ́. Ọlọ́run ti ṣẹ́ ogun yìí fún ẹ. Ogun tí Ọlọ́run ti ṣẹ́ fún ẹ Naomi kò ní gbérí mọ́. Ayọ̀ ńlá máa yọ̀. Àwọn ọ̀tá wa ló máa ní ìbànújẹ́. Àwọn náà máa sá kiri. Ẹ rójú ayé àbẹ́ ẹ̀ rí. Kí ni ká ti gbọ́ pé Mariam, àwọn aláìní tìjú. Ó ti ṣe o, bàbá ti ṣe o. Ó ti ṣe o, bàbá ti ṣe o. Ohun tó bà wá lẹ́rù bàbá ti ṣe o. Naomi kú oríire. Àwọn èèyàn kí Naomi kú oríire. Wọ́n tún kí ìyá ẹ̀ kú oríire. Wọ́n ní Simi àbúrò Naomi. Wọ́n ní ọmọ yẹn ṣe gudugudu méje yàyà mẹ́fà. Wọ́n ní bó ṣe ń sá kiri ló ṣe ń kọ̀wé ló ń ṣe gbogbo ẹ̀ nígbà tí ẹ̀gbọ́n wà ní prison. Wọ́n ní kò tijú. Kò tijú pẹ̀lú bó ṣe ń sá kiri, bó ṣe ń ṣe gbogbo ẹ̀ ló ń bẹ̀bẹ̀ kiri. Wọ́n ní in fact pé Simi ó ṣe gudugudu méje. Wọ́n máa bá yín yọ̀ o. Báwo ayọ̀ yín ìbá ti pọ̀ tó? Naomi, lágbára Kristi ọba ìyanu. Títí láé láyọ̀ ẹ. Ayọ̀ ẹ yóò máa pọ̀ sí. Ayọ̀ ọmọ ẹ ló máa pọ̀ sí. Ayọ̀ ìwọ àti ìyá ẹ máa pọ̀ sí. Ayọ̀ tèmi náà máa pọ̀ sí. Lágbára ẹ̀jẹ̀ Jésù, ayọ̀ mi náà, ẹni tó ń fẹ́ re kó yọ̀ fún ní ire. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé àdúpẹ́. Ẹ kú àdúrótì. Bí Queen ṣe sọ lánàá pé ẹ kú àdúrótì, òun dúpẹ́ o. Olúwa ṣeun. Olúwa ṣeun. Oríyọmí ẹ kú oríire. Principal ẹ kú oríire. Ẹni rógun àkóbá àdábá. Lágbára Kristi. Ẹ ṣé o. Ẹ̀yin èèyàn ẹ bá comment, kẹ bá àdúpẹ́. Despite wọ́n ní ọpẹ́ olóore àdá ìdátán ni. A máa dúpẹ́ ni. Ẹ ṣé gan-an ni tẹ́ fi ń tẹ́tí sí wa. Ẹ bá mi subscribe, kẹ bá mi share. Ẹ share débi tí Queen Naomi wà kẹ sọ pé pé mo bá dúpẹ́ o. Olúwa ṣeun. Ẹ ṣé gan-an ẹ̀yin èèyàn bye.